Asá òjọ́ kúnnúgbá, àwòdì òkè kan òjijì àfàyàfà. Ẹ má fòjòpòjó, ẹ má fòjòpòjó mi. Ọláyíwọlá Maruf Abíọ́lá yín náà ni. Àjàmbàdàn Òjó, òṣèré orí ìtàgé, adẹ́rìn pa gbogbo èèyàn. Òṣèré nìkan tí wọ́n mọ dẹ́rìn pa, mọ dẹ́rìn pa gbogbo èèyàn. Gbẹ̀yìn tí mo wá ń dẹ́rìn pa, ẹ̀ ní sọkún fún mi. Báwọn olólùfẹ́ mi bá rí mi alágbádùn rẹ̀, Ọlọ́run jẹ́ kí èmi náà gbádùn ara mi. Mo kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá, mo kí gbogbo ọmọ kóòtù òjíire, mo kí gbogbo ọba aládé nílẹ̀ kóòtù òjíire. Bákan náà mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà nílẹ̀ aláwọ̀ funfun. Lágbára lọ́wọ́ Elédùmarè, ní gbàgbé ìbànújẹ́ lórí àwa tá a wà nílé. Àwa náà ò ní pè yín ní pé ọ̀fọ̀. Àdánwò tí dé báyàn tí wọ́n fi náírà ránṣẹ́ sẹ́ni tí ń ná pàǹsì, tí ń ná dọ́là, tí ń ná sẹ́fà gbẹdọ̀ ọ̀hún á máa bọ̀ álé, kò ní ṣẹlẹ̀ sí yín lágbára Ọlọ́run. Wọn ní rúkọ yín wálé, ní sẹ́wọ̀n èbó. Mo kí yín, ẹ kú àtẹ̀lé mi, ojú òní tì yín. Mo rẹ̀ kí gbogbo yín ní ìlú aláwọ̀ funfun tẹ́ ń pè mí nígbà tọ́rọ̀ ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ kábíyèsí ikú bàbá yèyé àti bàbá wa Onírìṣà tẹ́ ń pè mí ṣàkíyèsí. Bàbá mi Dọ̀tun ní Atlanta, mo kí yín. Bàbá mi Ayélára l'Amẹ́ríkà, ìyá mi Joyce Gold, gbogbo yín ni mo kí, ojú òní tì yín, kú fẹ́, àti gbogbo yín tẹ́ ń drop kọ́mẹ́ǹtì tẹ́ ń gbà mí nímọ̀ràn pé Àjàmbàdàn ò sí sọ báyìí, ò sí jọ́rọ̀ ò lọ báyìí, ò sí mọ̀jẹ̀ ò lọ báyìí. Mo kí yín o, torí wọ́n ní ọgbọ́n tá a fi kọ́lé, ọ̀tọ̀gbọ́n tá a gbénú ẹ̀. Kìyìn o, èmi náà ò ní tẹnu gbó bí ọwọ́, mi ní fi yín ṣàwátì, Elédùmarè ò ní fèmí náà pa yín lẹ́kún. Ṣùgbọ́n tó gbogbo wọn tó bá wá wò pé tó ọ̀dà o, àti ń tọ́ sọ àti ń tí ò sọ, àtọmọ̀ wí àti ọmọ wí, ìkú náà lè rí ẹsẹ̀ rẹ̀ tó ẹ kù ṣáájú mi o, torí pé mi ò rókú sí yín. Ọ̀rọ̀ mi lọ́rùn láti fẹ́ràn èèyàn tipátipá, ṣùgbọ́n kò rọ̀ mí lọ́rùn láti sọ pé kéèyàn fẹ́ràn mi tipátipá. Ṣùgbọ́n gbogbo ẹ̀dá tó bá ti rí mi nírìí pé èèyàn lọmọdé yìí, ẹnìkan ló bí, kò ní ro kúrò mi látàrí pé bóyá tí mò ń sọ tàbí tí mò ń wí. Àwọn nǹkan tí mo sì ń sọ rèé, ẹ jẹ́ ká gbà pé ẹ̀dá ní ń sọ̀rọ̀, Elédùmarè ló lọ̀rọ̀, Elédùmarè ló ní ìmísí àdẹ fi ń sọ̀rọ̀. Adájọ́ mọ̀ sí asọ̀rọ̀ mọ́yẹ̀, irú ẹni bẹ́ẹ̀ bá sọnù, ó yẹ ká wá rí. Láìpẹ́ jọjọ mo kọ lẹ́tà mẹ́sẹ̀jì kan sí ìpínlẹ̀ Ọ̀ṣun lórí wàhálà kan tó ṣẹlẹ̀ láàrin Ìfọ́n àti Ẹ̀rìn àbí nǹkan nípínlẹ̀ Ọ̀ṣun. Àwọn nǹkan tí mo sọ ńgbà náà, àwọn nǹkan náà ti ń ṣẹlẹ̀. Ẹ wò ẹ pé kọ́mọdé ó dákẹ́ ẹkún kágbàlagbà ó sinmi àròyé lákòókò yìí, mo fẹ́ wúròwótò. Ẹ bá mi share program yìí kó lọ fáfá. Mo fẹ́ kó kan ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá, mo fẹ́ kó kan wọn lára. Bákan náà kò dé ọ̀dọ̀ gómìnà mi ọlọ́lá jùlọ Adémọ́lá Adélékè. Bákan náà mo fẹ́ kó dọ́dọ̀ bàbá mi olóríire, the former governor of Osun State, Oyètọ́lá, mo fẹ́ kó dọ́dọ̀ wọn. Ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ wọn, ẹ̀yin tẹ́ ẹ mọ̀ wọn dáadáa, ẹ dákun ẹ jẹ́ kí wọ́n gbọ́ mẹ́sẹ̀jì mi yìí. Nítorí wá fa mẹ́sẹ̀jì yìí, mo come across fídíò kan lórí bóyá Yorùbá Tòótọ́ TV. Iléeṣẹ́ náà ò ní bàjẹ́ torí wọ́n máa ń gbé òkodoro ọ̀rọ̀. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n kọ́kọ́ sọ kí n tó wá sọ mẹ́sẹ̀jì tí mo ní fẹ́ni kọ̀ọ̀kan. Gómìnà Nurudeen Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun àti gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá, tó sì jẹ́ pé Arẹ́gbẹ́ṣọlá ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà. Kódà ọ̀rọ̀ tó sọ fi hàn yìí pé àdéhùn ó ti dàrú láàrin Adélékè àti Arẹ́gbẹ́ṣọlá, tí Arẹ́gbẹ́ṣọlá ti jẹ́ kó di mọ̀ pé bó bá fi di ọdún tó ń bọ̀ títí òdìbò gómìnà yóò wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ó dájú pé àwọn yóò lé Adélékè kúrò lórí àlééfà. Àwọn òsì tó ní gba ẹgbẹ́ òṣèlú APC náà láàyè láti ṣèjọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2026 tó ń bọ̀ yìí. Ẹ rántí wípé bó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ òṣèlú Arẹ́gbẹ́ṣọlá àti Adélékè ò papọ̀ látilẹ̀, ṣùgbọ́n lásìkò ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọdún 2022 ìní ohun táwọn àgbà máa ń pè ní ọ̀tẹ̀ kì í ṣe pàápọ̀ ló ṣẹlẹ̀ láàrin Adélékè àti Arẹ́gbẹ́ṣọlá. Nígbà náà Arẹ́gbẹ́ṣọlá kò fẹ́ kí gómìnà tó wà lórí àlééfà nígbà náà tọ́jọ́ jẹ́ ẹgbẹ́ òṣèlú APC ìyẹn Gbóyèga Oyètọ́lá kó di gómìnà. Eléyìí ló sì jẹ́ kó lọ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn Adélékè. Iṣẹ́ tán Arẹ́gbẹ́ṣọlá ṣe fáwọn Adélékè gan la gbọ́ kó ran Adélékè lọ́wọ́ tó fi jáwé olúborí lásìkò ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2022. Ṣá ọ̀pọ̀ àwọn èèyàn ló tún ti gbàgbọ́ pé látìgbà náà láàrin Adélékè àti Arẹ́gbẹ́ṣọlá ti gún régé, tán Adélékè ń ṣe ogun nǹkan t'Arẹ́gbẹ́ṣọlá bá fẹ́ fún tí wọ́n sì tún jẹ́ kó dé mọ̀ pé àwọn méjèèjì ń ṣèpàdé láti túnjọ lẹ̀dí àpòpọ̀
láti kojú APC lásìkò ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọdún 2023. ṣùgbọ́n ní báyìí tẹlifíṣàn Yorùbá Gúúsù tó gbọ́ pé ọ̀rọ̀ ti bẹ́yìn yọ àdéhùn àárín wọn ó sì ti fi orí ṣánpọ́n. tẹlifíṣàn Yorùbá tó gbọ́ pé ẹni tó kọ́kọ́ bí Arẹ́gbẹ́ṣọlá nú ò ní bó ṣe gbọ́ wípé Adeleke ó ti ń ṣèpàdé pẹ̀lú ọ̀tọ̀ òun lásìkò yìí ẹ̀yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu. wọ́n ní ìpàdé wáyé lábẹ́rẹ̀ láàrin wọn lórí bí Adeleke bí yóò ṣe ṣe àtìlẹ́yìn fún sáà kejì Tinubu lọ́dún 2027 tí Tinubu náà yóò sì jẹ́ kó jáwé olúborí nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọdún tó ń bọ̀. eléyìí ni wọ́n ló bí Arẹ́gbẹ́ṣọlá nínú pé òun ò fẹ́ bá Tinubu nìkan kan ṣe àti pé bí Adeleke ṣe ń gbẹ̀yìn tó ń bá Tinubu tó ń bá sọ̀rọ̀ ó jẹ́ pé ewu wà fún òun náà. bákan náà tẹlifíṣàn Yorùbá tó gbọ́ pé bí Adeleke tó ti máa ń kan sára sí Arẹ́gbẹ́ṣọlá tẹ́lẹ̀ àti ìjọba tó ṣe lọ́sùn bó ṣe bẹ̀rẹ̀ sí ní máa yí padà tó ń sọ àwọn ọ̀rọ̀ tí kò dára nípa ìjọba Arẹ́gbẹ́ṣọlá pàápàá lóde kan tó ti pàdé ní ìlú Ẹdẹ. iná ló ń bí Arẹ́gbẹ́ṣọlá nínú tó sì ló ti pinnu pé òun yóò dádúró fún rẹ̀ láti lọ jà fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn pé òun yóò gbé ẹnìkan sílẹ̀ láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. ṣáà nígbà tó ń sọ̀rọ̀ lásìkò tí wọ́n ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọdún 68 years fún Arẹ́gbẹ́ṣọlá ó sọ̀rọ̀ ní ilé ẹ̀ ní ìlú Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀sẹ̀ tó kọjá. ó jẹ́ kó di mọ̀ pé òun àti ẹnikẹ́ni kò jọ ṣe àjọṣepọ̀ nǹkan láti kojú ẹgbẹ́ òṣèlú alátakò kankan. ó jẹ́ kó di mọ̀ pé ẹgbẹ́ tó ń dá sílẹ̀ báyìí tí ò tí ì dẹgbẹ́ òṣèlú yan Ọmọlúàbí Progressive àwọn yóò kó ara wọn lọ sínú ẹgbẹ́ òṣèlú kan ni àwọn yóò fa olùdíje lẹ̀ àwọn yóò dupò tó sì lọ dáhùn lójú pé àti ẹgbẹ́ òṣèlú APC àti PDP kò sí ètí àwọn ò ní fàjùlọ hàn lọ́dún tó. adúpẹ́ pẹ́ òkun adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń fìfẹ́ bá wa lọ mo rò pé gbogbo alágbọ́rò yìí ìròyìn yìí ò ṣe mí ní kàyéfì mo sì rò pé gbogbo ẹni tó bá jọ́jọ̀gbọ́n nípínlẹ̀ Ọ̀ṣun tàbí ẹni tó bá jọ́jọ̀gbọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá wa bí ìròyìn yìí ò ṣe jẹ́ kàyéfì fèmí kò ní jẹ́ kàyéfì fáwọn náà torí náà ti mọ̀ wípé tí ó padà ṣẹlẹ̀ ni èmi sì ti mọ̀ pé yóò ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ because ọ̀rẹ́ rẹ lógún ọdún tó bá dásìkò òṣèlú ó lè dọ̀tá rẹ ọ̀tá rẹ lọ́gọ́rùn-ún ọdún tó bá dásìkò òṣèlú ó lè dọ̀rẹ́ rẹ ó túbọ̀ sí pé ọ̀rẹ́ láíláí ọ̀tá láíláí kò sí nídìí òṣèlú. ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo ìwọ tó bá mọ̀ pé tọlọ́run ló gbé dání ò ń ṣe tọlọ́run rẹ ò fẹ́ ṣe pẹ̀lú inú mímọ́ o ò tiẹ̀ ní wulẹ̀ dédìí òṣèlú rárá ṣùgbọ́n gbogbo ìwọ tó bá mọ̀ pé ìdí òṣèlú ló ti fẹ́ jẹ ló ti fẹ́ máa mu débi pé tí wọ́n bá bí ọ́ pé tó iṣẹ́ wo ló ń ṣe ọ sọ pé iṣẹ́ òṣèlú ni mò ń ṣe àti bẹ̀rù Ọlọ́run ẹni bẹ́ẹ̀ bàbá ti ṣe dáadáa tí ó tẹ́ Ọlọ́run lọ́rùn ó ṣe díẹ̀. ìdí èyí òun ló mú mi ni mo ṣe fẹ́ pe bàbá wa kan ṣàkíyèsí bàbá mi náà jẹ́ wọ́n á fẹ́ bá wọn sọ̀rọ̀ bíi bàbá àtọmọ lẹ́yìn mo tún fẹ́ bá wọn sọ̀rọ̀ bíi ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam tó jọ dà wá pọ̀. ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá mo mọ̀ fẹ́ràn bàbá yìí dáadáa o mo mọ̀ fẹ́ràn wọn púpọ̀ torí pé wọ́n ní principle then wọ́n tún wá jẹ́ gómìnà tó nípa nípínlẹ̀ Ọ̀ṣun ẹ jẹ́ kí n lò báyìí wọ́n jẹ́ gómìnà tó ní ipa rere nípínlẹ̀ Ọ̀ṣun torí pé ẹni tí bá máa ń lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun dáadáa yóò rí ọwọ́jà wọn láwọn ibì kọ̀ọ̀kan tó sì pé àwọn iṣẹ́ tí wọ́n ṣe nínú ìjọba wọn torúkọ wọn ò sì lè parẹ́. wọ́n ní ẹjẹ́ àyìn olódo ọ̀pọ̀lọpọ̀ yẹn ní òkúkú lọ sùkú wọ́n ṣiṣẹ́ dáadáa iṣẹ́ yìí náà ló dẹ̀ fún wọn ní àǹfààní tí wọ́n fi ní iyì àti ògo tí wọ́n ní nípínlẹ̀ Ọ̀ṣun lónìí. ṣùgbọ́n wọ́n ní ẹni ayé bá ń yẹ ẹ sọ fún kó ṣe jẹ́jẹ́ ẹni dúníyàn bá ń yẹ ẹ sọ fún kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé ayé kì í bá ní gbọ́mọ àgbéyè àgbépaláyé bá ní gbọ́mọ ẹ kò sẹ́nì kankan tó lè tẹ̀lé ayé lọ́rùn. ṣùgbọ́n mo fẹ́ bá bàbá yìí sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá àtọmọ tí wọ́n bá gbọ́ tí wọ́n gbà tí wọ́n mú lò yóò dùn. ẹ rí i pé níjó ní nígbà tí Arẹ́gbẹ́ṣọlá ń bọ̀ ó lọ́wọ́ ọlọ́lá jùlọ Excellency Bọ́lá Ahmed Tinubu ó lọ́wọ́ wọn nú nínú ẹgbẹ́ òṣèlú APC wọ́n láǹfààní àti gbapò nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ takuntakun tọ́ wọ́n ṣe sáà kínní wọ́n ṣe sáà kejì ìparí sáà kejì wọn èdè àìyedè wáyé láàrin àwọn àti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ṣe jọ mọ̀ wípé ọ̀rọ̀ olóṣèlú ọ̀tá láàárọ̀
ọ̀rẹ́ lálẹ́ ni, torí pààrọ̀ lẹ́nu olóṣèlú wọ́n bá gbóná janjanjan lálẹ́ nígbà tí ọba ìdàsùbà ó ti tutù. Bẹ́ẹ̀ ni bá a ṣe dáyé bó ṣe lù nù, kò sẹ́ni kankan tá a lè dálẹ́bi láàrin tàbí tá a lè fojú láì fi wò. Kò sí pé nìkan ò lè dára wọn. Tó bá dàsìkò òṣèlú, tó bá dàsìkò tá a fẹ́ dupò, ọmọ lè dá bàbá, bàbá lè dá ọmọ, ìyàwó lè dọ̀tá bàbá ẹ̀, ìyàwó lè dọ̀tá ọkọ ẹ̀, ọkọ gan lè dọ̀tá ọmọ rẹ̀. Kò síbi tí kì í ti ṣẹlẹ̀ nínú òṣèlú. Ni mo sọ pé ẹni tó bá mọ̀ pé òun fẹ́ fàfọ̀mọ́ iṣẹ́ òun nú ayé, kó má wulẹ̀ débi òṣèlú rárá àti rárá, tàbí kó mọ̀ pẹ́ ńbẹ̀. Bó bá ti achieve aim ẹ̀, kó sì ṣe kíni, kó quit, kó wá máa mú ohun tó bá ní òun kó máa fi ṣe dáadáa, káyé lè máa sọ nípa rẹ̀. Ọlọ́run nífẹ̀ẹ́ MKO Abíọ́lá gan, ìní òjò dórí ipò, torí yìí ti ní lónìí yìí tó fi jẹ́ pé June 12 àmọ́ bí ọdún January 1. Ìbámu ti rí bẹ́ẹ̀ tó bá ṣe pé MKO Abíọ́lá ọba gbapò ìjọba kọjá ni. Bẹ́ẹ̀ ni Ọlọ́run nífẹ̀ẹ́ Muritàlá Muhammed, ó nífẹ̀ẹ́ rẹ̀ tó gẹ́ẹ̀ tí ò fi jí ó ṣèjọba kọjá ibi tó ṣe déhùn. ń jẹ́ kí Muritàlá ọmọ níyì látìgbà náà títí dàkókò yìí. Bó bá ṣe pé òun náà ṣèjọba bí gbára yòókù ṣe é ṣe ni, àní kọrin rè kankan kì í, ṣùgbọ́n oṣù 6 péré ló fi láǹfààní àti ṣe ti rí pé gbogbo ohun tí ń jóṣèlú láyé Elédùmarè nìkan èlò lè fọ̀ wọ́n mọ́. Ṣáwa torí rẹ̀ gbogbo wa ò ní ṣòṣèlú mọ́ tàbí fẹ́ máa darí wa. Tọ́ ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá bàbá, ẹ̀yà mi létí inú, torí pé tí inú báyìí lè jù lò. Wọ́n làdé láàrin ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá àti bàbá wa olóyè Bọ́lá Ahmed Tinubu látàrí pé ẹni tí mo fẹ́ lò ní primary election rí, ẹni tí mo fẹ́ lò rí, ọ̀rọ̀ yìí dá gbóngbòngbòn yányànyán ó dá sílẹ̀. Eléyìí sì bí wàhálà látọdún náà kó tó di wípé Oyètọ́lá gorí àlééfà. Gbàrà tó Oyètọ́lá gorí àlééfà, ní tí mo sábà ṣẹlẹ̀ tọ́pọ̀lọpọ̀ mọ́ fojú wò ni pé tá a bá fẹ́ ṣe election a kọ́kọ́ dá lórúkọ mọ́ sàpà, ṣùgbọ́n tá a bá ti ṣe election tán a yanjú gbóngbòngbòn gbágbàgbà wówówó ti ń bẹ láàrin wa. Ṣùgbọ́n kàrà kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun láàrin ọlọ́lá jùlọ Bọ́lá Ahmed Tinubu àti bàbá wa Arẹ́gbẹ́ṣọlá. Ibo gan ni mò ń lọ tààrà. Áwọ̀ yìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó fi di wípé gbogbo ayé nígbàgbọ́ wípé ìgbà tí Oyètọ́lá àti gómìnà tó wà ńbẹ̀ ńsìn Your Excellency Adémọ́lá Adélékè tí wọ́n fi gbága pé bàbá wa Arẹ́gbẹ́ṣọlá wọ́n ṣe alátìlẹyìn fún Adémọ́lá Adélékè. Gbòǹgè kéékèèké nìfẹ́ ṣẹ̀ṣẹ̀ máa sọ̀gbà tí wọ́n dìbò tán lùsì, báwo ló ṣe rí, báwo ló ṣe jẹ́, torí pé ibi tí mò ń lọ kọ́ nìyẹn. Ibi tí mo dẹ̀ ń lọ ò jìn, ibi tí mò ń yà lọ́pọ̀. Gbogbo ayé nígbàgbọ́ bẹ́ẹ̀ tí gómìnà Adémọ́lá Adélékè tí wọ́n sì ń rí i pé lẹ́yìn Ọlọ́run Arẹ́gbẹ́ṣọlá ló kù, táwọn gangan ń wo Arẹ́gbẹ́ṣọlá bẹ́ẹ̀. Ṣùgbọ́n tẹ́ ẹ bá wò ó, wọ́n ń ṣègbésí ayé yìí bọ̀. Gbogbo àwọn iṣẹ́ ribiribi tí Arẹ́gbẹ́ṣọlá ṣe nípínlẹ̀ Ọ̀ṣun àti tí Oyètọ́lá ṣe, gbogbo ẹ̀ ní Adémọ́lá Adélékè, gbogbo ẹ̀ ni wọ́n ń ṣe láṣeyọrí, táwọn náà sì tún ń gbé èròǹgbà wọn ní rere tí wọ́n ń gbé jáde. Èmi jẹ́ nìkan tí máa ń rìn dáadáa nínú ìpínlẹ̀ Ọ̀ṣun, ó jẹ́ kí n rí púpọ̀, pàápàá jùlọ níbi tó jẹ́ olúùlú nípínlẹ̀ Ọ̀ṣun, ìlú Òṣogbo. Ọwọ́jà ìjọba wọn ó rinlẹ̀ tààrà ńbẹ̀, ṣùgbọ́n tó òjò irọ́ ọmọbẹ̀ nìkan ló jẹ́. Tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ Ọ̀ṣun ni wọ́n ń ròyìn ìṣèjọba Adémọ́lá Adélékè. Àwọn kan tiẹ̀ ní pé torí ìfẹ́ Arẹ́gbẹ́ṣọlá tí wọ́n ní ni wọ́n dá ìfẹ́ àti sọ́dọ̀ Adémọ́lá Adélékè. Ṣùgbọ́n ẹ jẹ́ ká gbà pé ìṣèjọba Arẹ́gbẹ́ ọ̀tọ̀, ìṣèjọba Adélékè ọ̀tọ̀, ṣùgbọ́n torí pé ó gbà fún Adélékè. Ibo ni mò ń lọ gan lódidi? Nígbà tí wàhálà ṣẹlẹ̀ nífọ́n àti ẹ̀rìn àtàwọn ìlú kọ̀ọ̀kan, mo wá wò wípé kí ló lè fa wàhálà yìí? Wọ́n láwọn ọba abẹ ni wọn ò gbọ́ra wọn yé, wọ́n níjà alẹ̀ ni. Èmi ti wò ó psychologically pé ọ̀rọ̀ òṣèlú wọn tí ń ṣẹlẹ̀ yìí, kí ló dé tẹ́ ẹ̀ fura? Mo wá pe àwọn àgbààgbà nípínlẹ̀ Ọ̀ṣun, mo ní tẹ́ ẹ̀ bá ṣọ́ra, ìgbésẹ̀ kan bẹ tó yẹ kẹ́ ẹ gbé ní kánmọ́nkóbó. Nígbà tí ọ̀rọ̀ local government náà ṣẹlẹ̀, wàhálà yẹn wúwo tó bẹ́ẹ̀ gẹ́ débi wípé àfẹ́ mẹni tó lọ̀ṣun mọ́, débi pé ìwọ̀nba lẹ́nu gómìnà ọlọ́lá jùlọ Adémọ́lá Adélékè ló fẹ́ kálẹ̀ mọ́ lọ́ṣun. Oyètọ́lá gan tó jẹ́ pé former governor, àwọn náà níbì kan tí wọ́n láwọn followers tiwọn, tó ṣe pé bí federal ṣe ń pàṣẹ ìlọ̀pọ̀lọpọ̀ ó ti mọ̀ wọ́n
àwọn àṣẹ kọ̀ọ̀kan tí ìjọba àpapọ̀ ń pa yìí ṣé kò lọ́wọ́ Oyètọ́lá nú gẹ́gẹ́ bí ọmọ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu? Tọ́ lóòótọ́ Arẹ́gbẹ́ṣọlá strong àgbàdẹ ni wọ́n, Elédùmarè dẹ̀ ń bẹ lẹ́yìn wọn, ṣùgbọ́n wọn ò sí nípò. Ṣé ẹ mọ̀ pé nǹkan mẹ́ta lèèyàn fi lu ayé? Àkọ́kọ́ ipò agbára, ẹ̀ẹ̀kejì ni ìmọ̀, ẹlẹ́ẹ̀kẹta ni owó. Ẹni téèyàn bá láàkì kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí, ó ṣeé ṣe kó affect ẹ̀, tàbí tá a bá tiẹ̀ wá rẹ́ni tó ṣe pé ẹyọ kan ló ní. Tó bá wá jẹ́ pé ẹyọ kan tó ní òun, tó bá ṣe pé ipò agbára ni, ó rọ̀ yàn lọ́rùn láti fi ipò agbára wá owó, ó rọ̀ yàn lọ́rùn láti fi ipò agbára wá ìmọ̀. Tí ò bá tiẹ̀ ní ìmọ̀ gan, yóò wá àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀. Ṣùgbọ́n méjì péré ní ń bẹ fún ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá lásìkò yìí. Àkọ́kọ́ ìmọ̀ wà fún wọn torí pé wọ́n ti rí ọ̀pọ̀lọpọ̀ ìrírí, pàápàá jùlọ torí pé wọ́n tún wá jẹ́ amójú ẹ̀rọ tá a mọ̀ sí engineer. Ó jẹ́ kí wọ́n ní ọpọlọ dáadáa, wọ́n dẹ̀ ní ọpọlọ ìṣèlú, bẹ́ẹ̀ wọ́n lọ́pọlọ ìbániṣe, wọ́n ní lọ́wọ́. Yàtọ̀ wá fún yẹn, Ọlọ́run bùn wọ́n jẹ, wọ́n rí owó, wọ́n rí fi ṣayé, wọ́n rówó, wọ́n rí fi lùgbà, wọ́n rówó ṣèjọba. Tá a bá tún ní ká wò dáadáa nídàkejì, tá a bá ní ká wo Adémọ́lá Adélékè, Adémọ́lá Adélékè bówó ńlé, olówó lọ́wọ́, owó wà lọ́wọ́ ẹ̀, ó tún wá nímọ̀, ó tún wá wà nípò agbára. Ọlọ́run bùn ní mẹ́tẹ̀ẹ̀ta. Agbára tó wá ní agbára stéètì ni, kò lágbára federal. Sóní làgbà ni, aláǹgbá lágbára jagbọ́n lọ, torí pé agbọ́n ti ń ta géńdé, ti ń sunkún, aláǹgbá ọmọ ṣájẹ lẹ́gbàá ògiri ni, abẹ́rẹ́ Ọlọ́run. Bó ṣe ṣẹ̀dá ayé nù, àjùra wa lọ, bẹ́ẹ̀ ni tìjàkadì kọ́. Àpọ́nlé ọ̀rọ̀ ní àparò kan ọ̀gá jù kan lọ, àfi tó bá gorí ebè, èyí tó bá ti gorí ebè náà ó ti ga ju èyí tó wà nípòrò lọ. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu number 1 ni lórílẹ̀‐èdè Nàìjíríà, ní Republic of Nigeria, number 1 ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Owó ń bẹ, agbára wà, ìmọ̀ sì wà. Ẹ jẹ́ ká wá lọ sọ́dọ̀ Oyètọ́lá. Oyètọ́lá ń bẹ nípò, Oyètọ́lá ní alátìlẹ́yìn, Oyètọ́lá lówó lọ́wọ́. Ẹ jẹ́ kí kálukú ó mọ ipò rẹ̀ láàrin àwọn nǹkan tí mo sì kalẹ̀ yìí. Kálukú wọn wá bẹ̀rẹ̀ sí ní lo ipò àti agbára àti ibi tó ní followers sí, wọ́n lò nípínlẹ̀ Ọ̀ṣun. Eléyìí ò jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀ṣun kí fọ̀kànbalẹ̀ tó pọ̀ tó bẹ́ẹ̀ kó wà ńbẹ̀ nínú àfojúsùn mi. Tọ́ eléyìí sì ń dágbọ́n mi sí omi ètò sílẹ̀. Mo wá pe gbogbo àwọn àgbààgbà ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ìkànnì yìí, mo pàrọwà fún wọn kí wọ́n ṣètò àlàáfíà. Àkọ́kọ́ láàrin Arẹ́gbẹ́ṣọlá àti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Tí wọ́n bá ṣètò àlàáfíà láàrin àwọn méjèèjì yìí, ó dá mi lójú pé àtúnṣe ó wáyé láàrin Adémọ́lá Adélékè àti Oyètọ́lá. Kò pé kí wọ́n parapọ̀ sínú ẹgbẹ́ kankan náà, ṣùgbọ́n ìfẹ́ ọ̀jọba yóò kàn jẹ́ wípé party opponent nìkan, party opponent crisis nìkan ìní ò mọ wà láàrin wọn. Kò ní sí ìjà inú tàbí ìjà agbára jà, kò ní sí ńbẹ̀ mọ́. Ẹ rí i pé mo sọ níjó ní ìyẹn, mo ní kò síbi tí wọ́n ti kádìí alé, dídùn rẹ̀ iná ni ó yàtọ̀. Nígbà kan rí, gbogbo ohun tó ṣẹlẹ̀ lọ́sùn lórí ọ̀rọ̀ bo local government ó ti ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ rí, tá a sì ṣe, tá a sì mú jẹ láàrin sẹ́nitọ́ Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà àti gómìnà Àlàó Àkàlà tó ti dolóògbé. Àwọn nǹkan wọ̀nyí ó ti ṣẹlẹ̀ rí. Ṣùgbọ́n orí ọ̀fẹ́ tí ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ó lójú ìlú tó ní o, ẹ má bínú o, kì í ṣe pé torí pé ìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ́ ìpínlẹ̀ mi o. Ẹ jẹ́ kí n sáré ṣàpèjúwe kan fún yín. Nípínlẹ̀ Ọ̀yọ́ ìta ń lò lọ lónìí tí ọlọ́lá jùlọ Abíọ́dún Ṣèyí ọmọ Mákindé, Ọlọ́run dá lọ́lá, Ọlọ́run gbà fún gan ni, Ọlọ́run yọ̀ǹda fún, ó sì rí ìjọba ṣe, ó sì ráyè ṣe, ó sì rí ètò ṣe. Ẹ má jẹ́ ń tàn yín, tí third term bá ń bẹ, tí Ṣèyí Mákindé bá gbégbá ààbò fún third term, wàláhì yóò tó wọlé ni. N ò fẹ́ mẹ́ni tí wọ́n lè gbé pàdé rẹ̀, astagfirullah, ọkàn jẹ́ pé kò sí tọ́lọ́run lè ṣe, àmọ́ tọ́lọ́run lè ṣe tí ò ní ṣe lọ́pọ̀. Bẹ́ẹ̀ ni, torí wípé gómìnà mi ó ti gba àwọ̀ lọ́wọ́ dẹ́dòdẹ́dò, ó ti gba àwọ̀ lọ́wọ́ sédòsédò, ó ti gba gìrì lọ́wọ́ ajípẹja, ó ti pèrègédé, ó ti fi gbọ̀rọ̀ jẹ́ka.
kódà nípínlẹ̀ Ọ̀yọ́ lónìí ṣe ní dàbí pé bóyá APC ò sí ńbẹ̀, APC sì wà ńbẹ̀. Kò sí nǹkan kan tó fi hàn wá gan wípé ẹgbẹ́ alátakò sí federal government ni ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé wà. Gbogbo ẹ̀ ń lọ bó ṣe yẹ kó lọ, ó sì rí bó ṣe yẹ kó rí. Ó ṣètò àlàáfíà, Ọlọ́run gbá ọmọkùnrin náà, ó sì kọ́ ọmọ ṣe, torí pé kò sí godfather lọ́yọ̀ state. Ẹ mọ́ sọ fẹ́ ní kankan o, kò sí godfather. Ṣèyí Mákindé náà ní godfather, ṣùgbọ́n wọ́n listing sáwọn onímọ̀ràn, wọ́n ló nímọ̀ràn dáadáa nílùú kọ̀ọ̀kan. Ọ̀pọ̀lọpọ̀ tí ẹ máa ń wo gómìnà níbi pé gómìnà Tinúmi ni wọ́n ṣe, bẹ́ẹ̀ kò sí rí bẹ́ẹ̀, torí pé ní tí bá ń ṣèjọba Tinúmi ni wọ́n ṣe, kò ní mọ̀ sáwọn àṣeyọrí kọ̀ọ̀kan tí gómìnà ní í ṣe nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ wò ó, èmi ò ṣe PDP o, mi sì ṣe APC, aráàlú ni mí, olùdìbò sì ni mí. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ọmọ ẹni bá dáa káwí, àní fi ṣe ìyàwó, ọmọ ẹni ò sì ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Oore ọ̀fẹ́ yìí nípínlẹ̀ Ọ̀yọ́ ó lójú ìpínlẹ̀ tó ní. Now, kí ni mò ń bá bọ̀? Wọ́n ní ẹ jẹ́ kí kálukú ó mọ ìwọ̀n ara rẹ̀, ìmọ̀wọ̀n ara ẹni òun ní ìlékè ọgbọ́n ẹni. Tó bá ṣe pé wọ́n máa ń lo seniority tòótọ́ nídìí òṣèlú, níwọ̀nba ìgbà t'Arẹ́gbẹ́ṣọlá tí bàbá ti ṣe gómìnà ṣáájú Oyètọ́lá, seniority yẹn á wà. Tó bá ṣe pé wọ́n máa ń lo seniority nídìí òṣèlú, Oyètọ́lá á máa rí bí ìgbà tí bàbá yìí senior Adeleke. Ǹjẹ́ ẹni tó bá tiẹ̀ lo ọdún 4 àtẹni tó lọ ọdún 8 nípò, ọmọ yẹn ká kíká yìí. Kí ló sọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dọ̀gá lórílẹ̀-èdè àgbáńlá ayé? Ṣèbí torí iye ọdún tí wọ́n fi control Lagos State tí ó sì bọ́ sọ́wọ́ ẹgbẹ́ alátakò kankan ní, ìlọsọ wọn di ní ńlá, ìlọsọ wọn di títóbi. Definitely seniority wà nídìí òṣèlú, torí pé ẹni tó bá ti mọ̀nà, tó bá ti lágbára, tó rúlu state ẹ̀, tó dẹ̀ sí successful, tó tún wá ti ń lo avenue yẹn tó fi ń fi àwọn èèyàn sí key post tó dẹ̀ ń jẹ lọ, agbára ti dé. Irú agbára yìí náà ló fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láǹfààní nígbà tó kan ìran Yorùbá láti lè jẹ́ pé kó di ààrẹ. Tọ́, ibo ni mò ń lọ kẹjọ mọ́ pọ̀, kọ́rọ̀ yẹn ó lè bá yé wa dáadáa ni. Wàhálà tí wá ń ṣẹlẹ̀ báyìí nípínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí ìròyìn tẹ́ ẹ gbọ́ yìí, wípé èdè àìyedè ó ti ṣẹlẹ̀ láàrin ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá àti Adémọ́lá Adélékè, débi pé àwọn òmùgọ̀ èèyàn kò tiẹ̀ máa wò ó nígbà wọ́n jọ ń sọ̀rọ̀ òṣèlú pé bóyá wọ́n lè jà, tí ó mú jà wọn wá, yóò léwu díẹ̀. Bẹ́ẹ̀ ni, àwọn ọ̀pọ̀lọpọ̀ ó sì máa wò pé ṣé Adémọ́lá Adélékè àti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣé wọ́n lè jọ ṣe ṣá? Now, ṣé wá rí n tó lè fa ṣùrùtù tèmi sì mọ̀ pé ó ṣe é ṣe ó yíwọ́ tá a bá fẹ́ dìbò second term nípínlẹ̀ Ọ̀ṣun láàrin APC àti PDP, tó jẹ́ wípé Adémọ́lá Adélékè tó ní lẹ́mìí pò ń fẹ́ lọ sí second term, kìíní yẹn máa le díẹ̀ tàbí kó le gan. Ó máa le díẹ̀ tàbí kó le gan. Then ìjọba first time tán ń lò lọ yìí gan, possibility wà kó dàbí ẹni tó sùn tó fàpótí rọrí, ó lè mọ́ gbádùn ọ̀run, torí pé adìẹ bà lókùn, ara òrókùn, ara òrá díẹ̀. Ṣé ẹ rí ẹni tó mú ìgbín dání tí ń sọ pé ọwọ́ ẹ̀rọ, ìgbín tí wọ́n mú gangan mọ̀ pé kìíní yẹn le díẹ̀, torí pé àlàáfíà ò sí nípínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ local government election tí wọ́n ṣe kọjá. Ọ̀pọ̀lọpọ̀ ń kírun ìní ìṣẹ̀lẹ̀ lórí ẹ̀, tí gbogbo yín dẹ̀ mọ̀ pé agbára federal àtàgbára state ìní ń pàdé. Èmi kàn rò ìdí nù tí mo ṣe tètè pe Ọ̀ṣun ṣàkíyèsí wípé ẹ̀sìn ètò àlàáfíà láàrin Arẹ́gbẹ́ṣọlá àti bàbá wa Bọ́lá Ahmed Tinubu, kẹ́ ẹ lè bá ara àwọn nǹkan kọ̀ọ̀kan jágbà, kẹ́ ẹ lè jọ fífẹ́ sí. Tó fojú hàn ní àwọn nǹkan kan bẹ tó fojú hàn tó wà obvious, tí ò sínú pé ẹja ń bá kan. Tírú ètò yìí bá ti wáyé, júkù tó ń bọ̀ yìí kò tún ní ṣẹlẹ̀. Ẹni tí mo wá fẹ́ kọjú sí gangan lásìkò yìí ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá. Bàbá, ẹni tó lọ ń bá gbéga ìwọ̀nba ló gbọ́dọ̀ jà mọ́, àti pé àjàmọ́ tán ò sí,
àrẹ̀mọ́jà òsì àjàmọ́tàn nìkan ni ọ̀dà. Ṣé bá fà ní ṣe bí mùsùlùmí ni kí ló dé? Kí ló dé? Tí Aṣíwájú Bọ́lá Ahmed tó bá tiẹ̀ wá ṣe nǹkan tó dùn mí jù láyé, bàbá mò ń bí yín ṣé wọ́n ṣe nǹkan tó dùn mọ́ yín rí? Nídìí òṣèlú, ẹ jẹ́ ká yọ tọjọ́ orí kúrò ńbẹ̀. Ó ṣeé ṣe kó jẹ́ pé bàbá ni Tinubu jẹ́ fún yín. Àwọn nǹkan ń bẹ ńbẹ̀ tẹ́ ẹ gbọ́dọ̀ ti sọ̀rẹ́ńdà. Ṣùgbọ́n tẹ́ ẹ bá níjẹ̀bú ò dáa, Ìjẹ̀ṣà ò sunwọ̀n, Ọ̀yọ́ ń yọ́mọọ́lẹ̀, Ẹ̀gbá fẹ́ràn èpè, Èkó fẹ́ràn àsọtán. Àfàìmọ̀ kọ́mọ Yorùbá mọ̀ lọ́ọ́ fi àwọn gbòdògbòdò àwọn àjẹkúta mọ̀mọ́ mi ká mọ̀ fi ṣèyàwó. Tinubu ò ṣe dáadáa fún yín, Arẹ́gbẹ́ náà ò dáa, astagfirullah, Tinubu ò ṣe dáadáa sí yín, Oyètọ́lá ò ṣe dáadáa sí yín, ẹ ti tún bẹ̀rẹ̀ ìjà yín àtAdélékè. Bàbá yìí náà kì í sáàrin yẹn. Ẹ pè fẹ́ padà, ẹ lo ìmọ̀ tẹ́ ẹ ní, ẹ lo ẹ̀sìn tẹ́ ẹ gbé dání, ẹ ṣàtúnṣe àwọn nǹkan kọ̀ọ̀kan. Lénìí yìí, ìmọ̀lẹ̀ tí ó mọ̀lá, but appointment ló kù tẹ́ ń retí. Ìrùpẹ́ ní mission, ìbóyá fẹ́ lọ joyè kan state. Àyàfi tẹ́ ẹ bá tún máa focus sí federal. Ṣùgbọ́n àwọn nǹkan tẹ́ ẹ ti ṣe lẹ̀, ó ti yẹ kẹ́ ẹ jókòó lọ́sùn bí godfather tó ní agbára tó lè carry out gbogbo Ọ̀ṣun lẹ́ẹ̀kan náà pé òkè gbogbo Ọ̀ṣun ọwọ́ ta ló wà kó mọ̀ sọ pé ọwọ́ Arẹ́gbẹ́ṣọlá ni. Ipò yín ti tó bẹ́ẹ̀, agbára yín ti tó bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ pé àwọn kan wà tí wọ́n belong sí pátì kan tó dẹ̀ jẹ́ pé tí wọ́n bá fẹ́ dupò àti pátì míì àti pátì tí ó kàn wọ́n lọ́wọ́ kàn wọ́n lẹ́sẹ̀, wọ́n sì máa lọ ilé wọn, wọ́n máa lọ sọ fún wọn, wọ́n máa lọ gbàṣẹ lọ́wọ́ wọn pé bàbá mo fẹ́ gbìyànjú ipò báyìí. Táwọn míì bá ṣàgbàyàwó ní tó ọ̀dà Elédùmarè yóò bá wa ṣe. Inú pátì ẹ̀dẹ̀ kọ́ ni wọ́n wà. Arẹ́gbẹ́ṣọlá, ẹ ti tó bẹ́ẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Èmi ò mọ púpọ̀ nínú tí ń dá wàhálà alẹ́ lábẹ́nu, ṣùgbọ́n bí tí mo rí dé, ibẹ̀ ni mò ń sọ ọ́ dé. Tí gómìnà Adémọ́lá Adélékè bá kọ̀ láti bá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, tó bá kọ̀ láti bá dọ́rẹ̀ẹ́, kò pọ́n ní pé kán lọ sínú ẹgbẹ́ wọn, ṣùgbọ́n tí wọ́n bá kọ̀ láti bá wọn dọ́rẹ̀ẹ́, ayọ̀ Oyètọ́lá ó sì máa jẹ́ pàṣán fún ìpínlẹ̀ Ọ̀ṣun látara Adémọ́lá Adélékè nínú ìwòye mi psychologically. Báwo wà l'Adémọ́lá Adélékè sì fẹ́ ṣe tó fẹ́ ṣàṣeyọrí nínú ìjọba rẹ̀? Báwo ló ṣe rọ̀ lọ́rùn kó kọjú s'Árẹ́gbẹ́, kó kọ̀yìn sí Tinubu? Ìdí nù tí mo fi ní ọ̀rẹ́ rẹ lógún ọdún ó lè dọ̀tá rẹ nínú òṣèlú, ọ̀tá rẹ lọ́gbọ̀n oṣù ó lè dọ̀rẹ́ rẹ. Ló dífá fún Arẹ́gbẹ́ tó fi dọ̀tá Tinubu. Náà ló ṣe sẹ́yìn tí ẹ máa ń pè tó so nílẹ̀kẹ̀ tó fi bọ́ọ̀tì díẹ̀ tọ́ta, náà ló ṣe ní ọ̀rá tí òjò rówó san. Bàbá ẹ lọ rí ṣètò àlàáfíà tó bá ṣe pé bẹ́ẹ̀ ló bá rí. Ọ̀nà kan ṣoṣo t'Adémọ́lá Adélékè tó fi lè ṣàṣeyọrí nínú ìjọba rẹ̀ ni pé kó wá ìyọnu national, kó wá ìyọnu federal. Ọ̀nà kejì tó tún lè gbà tó tún lè ṣe àṣeyọrí náà ni pé kó wá ìrẹ́pọ̀ láàrin gbogbo yín. Ẹ̀yin àgbààgbà òṣèlú nínú PDP, ẹ̀yin àgbààgbà òṣèlú nípínlẹ̀ Ọ̀ṣun, ẹ ṣe ètò tó mọ́yán lórí. Lóòótọ́ Arẹ́gbẹ́ṣọlá sí Adémọ́lá Adélékè lórí, ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ o. Àfẹ̀mí ọba rọ́jú tó sí yọrí, ìlàyé òkè láyé òye, torí ẹni ká tó kí ni ká tó yin ni ó dàbọ̀ ọjà. Láì jẹ́ pé Adémọ́lá Adélékè, láì jẹ́ pé ọmọ ọ̀dọ̀ náà bá fọgbọ́n ṣe ènìyàn ó lè díẹ̀. Nǹkan àjọ ń wò lọ́ọ̀kan àti ní nǹkan tá a jọ rí. Ṣùgbọ́n mo rọ Adémọ́lá Adélékè náà kí wọ́n fọgbọ́n ṣe, kí wọ́n má fojú olórí gúnjì, kí wọ́n ṣètò àlàáfíà. Pàtàkì jùlọ Arẹ́gbẹ́ lọ̀rọ̀ mi kọjú sí, torí mo good possibility wà ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà, àwọn èèyàn ńláńlá kí wọ́n ti máa gbìyànjú kó tó di pọ́rọ̀ ìdépò tó dé láti ṣàtúnṣe láàrin Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti Arẹ́gbẹ́ṣọlá. Ṣùgbọ́n mo mọ̀ pé pẹ̀lú ipò tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wà,
lákòókò yìí wọ́n ń gbìyànjú láti wọ́ rẹ̀ kọ́ rẹ̀ ni, wọn ò wá ọ̀tàkọ́tà, torí pé àwọn náà mọ̀ pé àkàbà ẹlẹ́ẹ̀kejì táwọn fẹ́ gùn iṣẹ́ ńlá ni, kì í ṣe kékeré. Wọn ò gbọdọ̀ fọkàn balẹ̀ lórí pé torí pé àwọn wà ní system, wọ́n gbọ́dọ̀ wá ọ̀rẹ́ kọ́ rẹ̀ náà ni, torí nígbà míì ẹ̀fọn á máa jábà lò. Lélèyìí tí mo nígbàgbọ́ pé tí wọ́n bá láwọn pèpè ìfẹ́ láàrin Arẹ́gbẹ́ṣọlá àti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ó dá mi lójú pé ààrẹ mi yóò já wàhálẹ̀. Wọn ta ni wọn ò lè mọ ọ̀rọ̀ náà mọ́ kankan torí pé wọ́n ní ìdí ọ̀rẹ́ lásìkò yìí. Àwọn míì wá lè máa wò pé tọ́rẹ̀ wọn bá gún mọ́ Arẹ́gbẹ́ṣọlá ó dùn pa sínú APC. Olóṣèlú ò sì ládùn. Wọ́n lọ gbẹ́lòmíì wọ́n báyà wọ́n ti wá ṣèfẹ́ Arẹ́gbẹ́ṣọlá, tí wọ́n bá tiẹ̀ wá lọ gbẹ́ni tí Arẹ́gbẹ́ṣọlá fẹ́ kọ́ wá yàtọ̀ fún Oyètọ́lá, tí wọ́n bá lọ gbé wá ńkọ́, tí Arẹ́gbẹ́ṣọlá bá wá ṣiṣẹ́ tako Adémọ́lá Adélékè ńkọ́, àwọn mi ò tó ronú bẹ́ẹ̀. So ó jẹ́ kí ìjà yẹn kó máa dùn máwọn kan. Mo tèmi gbà wípé ẹni tọ́lọ́run bá fẹ́ ìlú Ọlọ́run máa ń yàn. Orí tí ó jọba inú agogo rẹ̀ ní ti wá o. Ọrùn tí ó lè dìgbà ara lẹ̀kẹ̀ inú agogo ní ti jáde. Àdániwáyé nìkan wọ́n mọ̀ bàtí tí ó lè mọ́ sáàjì àsọ̀bà tí kò náà yànrayànra. Níparí ọ̀rọ̀ mi, mo rọ Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá kí wọ́n lo ìmọ̀ àtòyé àtagbára tí wọ́n ní, kí wọ́n mọ̀ sí lò, kí wọ́n lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́, kí wọ́n dẹ̀ ronú àwọn followers wọn, kí wọ́n mọ̀ bá padà fọwọ́ tálẹ̀ ní 2027. Kí wọ́n gbàgbé ọ̀rọ̀ àná, torí tá a bá gbàgbé ọ̀rọ̀ àná, àkèrè ní bá ṣeré. Ẹ padà sọ́dọ̀ Arẹ́gbẹ́, ẹ padà sọ́dọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ẹ ṣàtìlẹ́yìn yín dópin fún Adémọ́lá Adélékè. Àìsọ̀rẹ́ rẹ̀ payọ̀ pọ́pẹ́ títí èrò rere ìmùdé gbọ́dọ̀là. Nígbà tí Arẹ́gbẹ́ṣọlá gòkè ó sọ̀kalẹ̀, Oyètọ́lá gòkè ó sọ̀kalẹ̀, Adémọ́lá náà bá lo sáà kejì bí òṣèré lò ọ̀nà gòkè ó sọ̀kalẹ̀ ni. Ẹlòmíín inú tó bọ́ bẹ́ẹ̀ á sì lọ sọ nípa kálukú. Ilé tí Sẹ́nitọ́ Rasheed Ládọ̀wà Adéwọ̀lú Ládọjà sí nílùú Ọ̀yọ́ là ń sọ yìí. Èyí tí Lẹ́kà Làwọn Akálà sí là ń sọ yìí. Àìtí ẹ̀ sábà rántí Làmàdí sínú tí wọ́n fi sínú nínú ètò òṣèlú nípínlẹ̀ Ọ̀yọ́, tí wọ́n náà dẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ṣe. So ara kì í yẹni kílẹ̀ ọmọ sùn. Ọ̀rọ̀ mọ̀ràn ni tẹ́ bá gbọ́ tẹ́ bá gbà yóò dùn. Ṣùgbọ́n mi wò wípé kò sí alternative kankan fún Adémọ́lá Adélékè ju pé kò sí kò yẹ sí pé kó kúrò nínú PDP. Mi ì dẹ̀ gbọ́ nínú ọ̀rọ̀ kó fẹ́ kúrò nínú PDP, ṣùgbọ́n ó dàbí pé bàbá náà fọgbọ́n ṣe tó lè gbà pé ẹni tó jù ní lọ ó lè jù nínú. Ó dàbí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tá a bá fojú inú wò, bóyá nígbà tí ìyàwó ààrẹ wà tí wọ́n ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ Ọ̀ṣun gbà náà, bóyá tìgbà yẹn ni wọ́n ti ń gbìnfẹ́ padà sáàrin ara wọn tí ìpínlẹ̀ Ọ̀ṣun sì ti ń wà ní àlàáfíà tí wọ́n ti jọ ń fìmọ̀ ṣọ̀kan. Ẹnìkankan ò tiẹ̀ lè sọ pé ibi tọ́rọ̀ local government secretariat àtàwọn alága abẹ ibi tó dérè, ṣùgbọ́n àsámọ̀ wípé kò sí jùkú lénìí wọn, kò sógun lọ́la, kò sí pé wọ́n ń pa wọ́n ń yìnbọn, wọ́n ń jà, wọ́n ń fa wàhálà ní local government. Àgbọ̀mọ́ ó ti sinmi. Tọ́kàn mi dẹ̀ sọ fún mi bẹ́ẹ̀ wípé àwọn ìrẹ́pọ̀ ìfẹ́ tí wọ́n ń ṣe ni ló jẹ́ kí ètò yìí kó máa rí bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí tí mo fi wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé òjò kì í rọ̀ kó mọ̀ bẹ́ẹ̀ nìkan ló jẹ́. Tí nǹkan báyìí bá rí bẹ́ẹ̀ yóò máa fẹ́ tàwọn kan tí wọ́n jẹ́ alátìlẹ́yìn ara wọn. Ǹjẹ́ yìí tí ẹ mọ̀ bóyá ó ti ẹ̀ ṣe é ṣe gan kó jẹ́ wípé nígbà tí ìyàwó ààrẹ wà, ìní ara ti fu Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá wípé ṣé kìí ṣe wípé Adémọ́lá Adélékè fẹ́ máa ṣàtìlẹ́yìn fún Tinubu tàbí fẹ́ wá ààyè ńbẹ̀. Náà ló ṣokùnfà tí Àtíkù tí fi ń bọ̀ wá sí ilẹ̀ Yorùbá láti wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun tí ò tiẹ̀ fi ya ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ akin ojúgbà rẹ̀ tí wọ́n jọ wà nínú ẹgbẹ́ Labour Party rẹ̀, tí wọ́n jọ jẹ́ Labour, tí wọ́n jọ jẹ́ ará ilé kan náà, ló fi wá lọ sọ́dọ̀ Arẹ́gbẹ́ṣọlá. Bá a ti ṣe máa ń wo ọ̀rẹ́ ọ̀tá ẹni ni o. Tí Aṣíwájú bá ń rí Àtíkù bí ọ̀tá ẹ̀, tí Arẹ́gbẹ́ṣọlá bá ń rí Àtíkù bí ọ̀rẹ́ ẹ̀, ó di dandan ọ̀tá Arẹ́gbẹ́ṣọlá àti Aṣíwájú yóò máa tẹ̀síwájú ni o. Ẹ kíyèsí o.
ẹ kíyèsí o Elédùmarè ó kún yín o èyí tẹ́ sún bàbá yìí ẹ pè wọ́n ẹ fọ̀rọ̀ Ọlọ́run bá wọn sọ̀rọ̀ ẹni tọ́rọ̀ ẹ̀sìn yé ni wọ́n kí wọ́n ṣe sùúrù kí wọ́n gbà pé ilé ayé ìṣèbí tá a mọ̀ gbé lọ láéláé béèyàn wáyé tọ́ra ayé ṣe yóò tán béèyàn wáyé tí ò tọ́ra ayé ṣe ń tọ̀ wọ́n tó tán nínú ayé ṣùgbọ́n ọ̀rọ̀ ń tọ̀ wọ́n ò ní tán kí wọ́n fi sùúrù ṣe kí wọ́n sì fi bẹ̀rù Ọlọ́run ṣe sálámù aláìkùm. Olódùmarè ti ṣí ilẹ̀kùn ìdájọ́ sílẹ̀. Gbọ́ sókè. Èrè aládùn kan dòde alálàyé ẹ ti máa gbọ́ látọwọ́ Mọ̀ọ́rú Láyíwọlá Mọ̀ọ́rú Òjó Ajá ń bàdàn wọ́n ti bá wa pò ó pọ̀ kò ní pẹ́ jáde mọ́ bá jáde kẹwàá wò alálàyé èrè aládùn ni alálàyé ní kẹwò eré tó kọ́ ni lẹ́kọ̀ọ́ tó tún fún ni nímọ̀ káwò ó ni yóò dùn alálàyé eré aládùn ni. Àwọn òṣèré apá àpáǹkùfọ̀ bí ọlá fowó ṣeré bọ́sẹ̀ ìyá ọ̀yọ́ Abẹ́ní Agbọ́n Lálùdé Òòṣà Òkìkí jàn mọ́lẹ̀ Kúbọ̀lá Wálì Rámọ́túyé Ajá ń bàdàn Bọ́bí kéèkọ́ dùnmọ́mi Mọ́tọ́lá Akíndélé Ayọ̀ Mọ́tọ́ṣọ́ Àtàláyọ̀ Àṣàkẹ́. Alálàyé eré aládùn ni. Alálàyé eré tí ń pàkíyèsí ìgbésí ayé mi rẹ Àjàǹbàdàn Òjó TV lẹ́ẹ̀tì wò ẹ̀yin ẹ̀ kàn sọ̀sìpíráìbù láti wò Àjàǹbàdàn Òjó TV ní YouTube lọ́wọ́. Àsáré kórí ọmọ gbòòrò orí dorí òsì gbogbo ntọ́wọ́ mi ò tó pátápátá gbogbo ẹ̀ mo ti fi gàngàn fà olúwa rẹ̀ déwé ojú omi tí ò ní sinmi. ẹni ọlá kò lé máma wò tó sùn yóò fi parí tó bá dá tí gbogbo ẹ̀ bá fẹ́ dá tó pátápátá kọ́ mọ̀ tí wàá dá rárá bí ṣe ń lọ ẹni kó ṣe máa lọ kódà kó tó wọ́ọ̀sì sí pátápátá máa gbé nǹkan jẹ ni. Ẹ̀yin ládàá mi ò ní.